ogójì ọdún 40 years bá àwàsáfa Madam Janet aya Táíwò Ibrahim happy 40th birthday. ọpẹ́ ọpẹ́ dúpẹ́ fọlọ́run èmi dúpẹ́ ọba tó fún mi lọ́jọ́ tí o bá fún mi rí kí ni mo dá àbí ta ló fẹ́ fọlọ́run lọ́jọ́. èmi máa ń dúpẹ́. èmi dúpẹ́ fọlọ́run èmi dúpẹ́ ọba tó fún mi lọ́jọ́ mi rí ọba dáadáa. tí o bá fún mi rí kí ni mo dá àbí ta ló fẹ́ fọlọ́run lọ́jọ́. bó ṣe ṣẹlẹ̀ náà rèé lógójì ọdún sẹ́yìn ìyẹn lọ́jọ́ kẹwàá oṣù kejì Janet àná ti pọ́gójì ọdún náà nìyẹn o. màmá Nurudeen màmá Abibat màmá Yusuf màmá Ayọ̀mídé aya Ìjìrẹ́ ọmọ wa Ìjẹ̀sà mọ́dù àpànàdà Ìjẹ̀sà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ọmọ kékeré ọwá kì í mọ̀ kọ́ yangan àgbà Ìjẹ̀sà ò gbọ́dọ̀ jọ ká bàbà bí yẹn bá mọ bí èkùrọ́ tí òjò péńté ẹjẹ́ ká lọ rèé fójẹ̀sà jẹ́ Ìjẹ̀sà òrídìí ìsáná ilé lọmọ ẹrú ọwá tí múná roko Ìjẹ̀sà òṣèré onílẹ̀ òbí ọmọ ọláṣẹ́wó ọmọ agbódògbòrò nímọ̀yìn díẹ̀díẹ̀ lóbi ń bá wọn rọ̀ lókìtì ẹ̀fọ̀n ìgbà àkọ́kọ́ wọn ní kí n má fọmọ olóbì níyàwó ó tún dìgbà ẹ̀kejì mí ẹ̀wẹ̀wẹ̀ wọ́n tún ní má fọmọ olóbì níyàwó ìgbà tó tún dìgbà kẹta wọn ní má fọmọ olóbì níyàwó ìgbà tó wá dìgbà kẹrìndínlógún mo tún ní fi ọmọ olóbì níyàwó wọ́n tún ní kí n má fi ọmọ olóbì níyàwó mo wá nítorí kíni wọ́n lọ́mọ olóbì kan ò ṣeré kó bọ́kọ rẹ̀ rebi ọmọ olóbì kan ò ṣèèyàn kó bọ́kọ rẹ̀ rìnrìn àjò ìgbà tí mo wá fi ọmọ olóbì níyàwó tán lówó dé lọ́lá bá ń dé èmi ò mọ̀ pé rán ni wọ́n ń pa mọ́mọ olóbì kan àjá sowó ọmọ olóbì kan àjá sọlà ẹni bá já kan ẹgbàá kan ẹni bá já méjì ẹgbàá méjì ẹni bá já mẹ́ta ẹgbàá mẹ́ta ẹni bá já mẹ́wàá lórúkì owó nílé bàbá tẹ̀yìn Ìjẹ̀sà òṣèré ọmọ onílé òbí ọmọ òṣùpá lé aní ògùn ẹni ọwọ́ bàbá rẹ bá tó kó lọ tó ṣe Ìjẹ̀sà òṣèré onílé òbí Janet màmá Nurudeen màmá Abibat màmá Yusuf màmá Ayọ̀mídé aya Ìjìrẹ́ aya abúlẹ̀ sowó aya ìrèmọ̀gùn mi bá ya àmọ̀gùn òkúkú sí ẹ̀ tí lé wá aha kótó lọ́ máa bulẹ̀ sowó fi buwó fún ẹ kí wọ́n lè rí n tó ra ṣe ìyàwó rẹ Medinat ọmọ Oyèládé aya Oyinlọ́lá Ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀nyìn lónìí àṣeyí ṣàmọ́dún nínú owó nínú ọlá àtàìkú baálé ọrọ̀ ẹni bá ní kó o kú láàkú ẹni bá ní kó o mọ̀tẹ́lẹ̀ ìgbẹ́lá dàwátì ìwọ tó o ṣe 40th ni wàá ṣe 50 wàá ṣe 60 wàá ṣe 70 wàá ṣe 80 wàá ṣe 90 wàá ṣe 100 wàá tó wá ṣe 120 inshallah bí kudratullah Janet aya Táíwò Ibrahim àṣeyí ṣàmọ́dún o. ẹni ẹ á ṣe púpọ̀ ẹ̀sọ́ máa tó ìjọ́ni wá. ọlọ́jà máa bẹ̀rẹ̀ nìkan kan ẹ̀sọ́ máa tó